jíire bó tó ti padà dé àní orílẹ̀-èdè Yorùbá ṣe àgbúdọ̀ gbàṣẹ ẹ wò ó àwa náà ní ọ̀sà London ní ọ̀sà ṣe rí commercial boat lẹ́rí yẹn o commercial boat kì í ṣe ṣeré-ṣeré tó máa ń gbé àwọn èèyàn lọ láti letò sí letò àbẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ ó ṣe rí ẹ wo títì ṣe rí títì ẹ rí àbẹ́ẹ̀ rí ẹ rí àbẹ́ẹ̀ rí àbẹ́ẹ̀ rí Yemọja tí wọ́n rí o Olúkòso tí wọ́n ní o àbẹ́ẹ̀ rí gbogbo wọn ló ní àṣà tiwọn mo máa sọdá sódì kejì kẹ́ ẹ lè rí àwọn kan tí mo fẹ́ fi hàn wá ìdí ta ní láti gbòdùdù gbọ́ orílẹ̀-èdè jáde ṣẹ́rí mọ́tò ló dúró fún mi yìí o àbẹ́ẹ̀ rí mọ́tò ló dúró fún mi alómi lẹ́kọ̀ọ́ tó ń ṣe yẹ̀yẹ́ alómi ní gbọ́kọ̀dá tó ń ya yẹ̀yẹ́ ṣẹ́rí sorry Eye of London lẹ́wọ̀ yẹn o tán bá túlù wọn ṣe wọ́n á kọ ṣẹ́rí àwọn boat commercial boat nìyẹn o tó ń gbé àwọn èèyàn lọ from one place to the other ṣẹ́rí kí ló dé tá a lè ní lè ṣèkó Fúlàní ò ní jẹ́ Jagaban ò ní jẹ́ abẹ́ẹ̀rí ṣẹ́rí tarmac ṣẹ́rí bay ṣẹ́rí bí táwọn èèyàn ti ń wọ boat from one location to the other ṣẹ́rí Westminster Pier ẹ̀rí abẹ́ẹ̀rí àwọn ò ní jẹ́ ká ní Nàìjíríà ò ní jẹ́ ká nílẹ̀ Yorùbá alómi láti Èkó títí dé Ìgbọ́kọ̀dá títí dé Warri Ìṣẹ̀kírì ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ irú development báyìí owó wà láti ṣe o ṣùgbọ́n Nàìjíríà ò ní jẹ́ ká ṣe nílẹ̀ Yorùbá ara dídá fi ní láti gborílẹ̀-èdè wa jáde mo fẹ́ lọ bá àwọn èèyàn mi ni o ṣùgbọ́n mo ní kí n sáré fi díẹ̀ hàn yín kí n tó fún yín lóúnjẹ díẹ̀ ara ìdí tá a fi ní láti gborílẹ̀-èdè Yorùbá jáde nìyẹn ṣé rí gbogbo nǹkan ló létò ẹ rí gbogbo ẹ̀ ló létò àwọn mọ́tò ló ń dúró fún traffic nìyẹn kò sí pé nìkan jánà parliament lẹ́ ń wò yẹn kò sí pé nìkan jánà bí náà yẹn ṣe tan red wọn bí da kó jánà tí náà yẹn ò bá tàn sí green kò ní lọ ṣe ní mọ́tò yẹn bó ṣe ń bá tiẹ̀ lọ ó dìgbà tí náà yẹn bá tàn sí green kí bọ́ọ̀sì ẹ̀ tó gbéra àbí òye yín báyìí ó dìgbà tí bọ́ọ̀sì yẹn bá tàn sí green kó tó gbéra ẹ máa wòran o ìṣẹ́ra àwọn èèyàn bó ṣe ń sọdá ṣe ń tán sọdá irú nǹkan tá a fẹ́ nílẹ̀ Yorùbá nìyí Nàìjíríà ò lè deliver ẹ̀ kì í ṣèpè 60 years of madness 60 years of orí burúkú helicopter ló tún fò lókè yẹn tẹ́bá tẹ́tí lẹ́kọ̀ọ́ ṣẹ́rí iná ti tọ́ green ṣẹ́rí kó ti ń lọ ṣẹ́rí kó àwọn mọ́tò ti ń lọ ìlú tó lófin nìyẹn ìlú tó lófin la fẹ́ nílẹ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá nation ìlú tó lófin ṣẹ́rí ẹ̀rí green ìyẹn túmọ̀ sí pé káwọn èèyàn kọjá ní ẹ̀wọ̀n bí ẹni mọ́tò kankan kó cross ẹ̀ kò sí pé mọ́tò gba ẹnìkan ní express ṣẹ́rí oníkálukú ń bá tiẹ̀ lọ ìlú tó lófin Victoria Embankment àwa náà ní Victoria náà a ní Marina ibi ni wọ́n fi design Marina o kán tó bà gbogbo ẹ̀ jẹ́ gbogbo nǹkan táwọn òyìnbó rí nìtàn fi design Èkó tó gbélé wa lọ́wọ́ tó gbé lọ́wọ́ Nàìjíríà ṣẹ́rí fẹ́ rí nìyẹn o ṣẹ́ ti rí báyìí wọn ò ní ṣe lè ṣèkó láyé they will not do this in Lagos nítorí pé Fúlàní ò ní jẹ́ ṣẹ́rí fẹ́ rí nìyẹn taxi ni o bọ́ọ̀sì ni orí omi yẹn that's a water bus ṣẹ́rí bẹ́ẹ̀ àwọn èèyàn ló ń gbé lọ from one destination to the other ẹ wo ẹjẹ tó fi kàn bí fẹ́rí ṣe ń lọ àwọn oníkẹ̀kẹ́ náà lọ́nà tiwọn ṣẹ́rí àwọn ayíkẹ̀kẹ́ wọ́n ní ọ̀nà tiwọn ṣẹ́rí wọn bẹ́ẹ̀ yẹn àwọn oníkẹ̀kẹ́ ní ọ̀nà tiwọn ẹnìkan ò dẹ́nìkan lọ́wọ́ ẹnìkan ò dẹ́nìkan lẹ́bi oníkálùkù ń bá tiẹ̀ lọ ṣẹ́rí
ṣẹ́rí ó ti fẹ́ débi tó ti máa já èrò ẹ máa wò bọ̀ ẹ máa wò bọ̀ ó ti fẹ́ já àwọn èrò nìyẹn o oníkálùkù abọ́lẹ̀ wọn máa lọ síbi iṣẹ́ nìyẹn kò sí pé ó dọ̀pù lórí omi ṣẹ́rí uber boat ṣẹ́rí ẹ jẹ́ fi hàn yín ṣẹ́ ti rí uber boat ìtàn kó wá sékòó èèyàn mélòó ló lè kó ṣẹ́rí bó ṣe tóbi uber boat ẹ̀rí abẹ́ẹ̀rí by Thames Clapper uber boat ṣẹ́ ti rí ó fẹ́ já àwọn èèyàn nìyẹn oníkàkọ́ a máa lọ síbi iṣẹ́ àfi kéékèèké náà gbé fún wa lẹ́kọ̀ọ́ kò tún ní ṣiṣẹ́ àní Nàìjíríà ti tán ẹja padà ilé tó lọ ká wá build the space wa let's come together and build our space ká build orílẹ̀-èdè Yorùbá bó tún ní kí n tún fi ṣẹ́rí kẹ̀kẹ́ rèé o ṣẹ́rí báǹkì ló sponsor ẹ̀ bank Santander is a bank kẹ̀kẹ́ nìyẹn ó bá ti sanwó ó bá fẹ́ yí kẹ̀kẹ́ káàkiri London ó bá ti sanwó kò ní anybody lára you can go from one place to the other ṣẹ́rí bó ṣe pọ̀ tó kẹ̀kẹ́ nìyẹn wọ́n ní títì tí wọ́n ṣẹ́rí ayí kẹ̀kẹ́ ṣẹ́rí títì tiẹ̀ ló ń gbà lọ yẹn mọ́tò náà ń gba títì ẹ̀ lọ ṣẹ́rí ojú ọ̀nà fọlọ́nà relé kí ló dé tá a lè lélẹ̀ nílẹ̀ Yorùbá ṣẹ́rí ibi iṣẹ́ ló ń lọ yẹn o abẹ́rí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ ẹ̀ lọ ó lè jẹ́ máníjà bẹ́ẹ̀ yẹn o kó máa control billions of pounds kó máa manage billions of pounds investment wọn kówó jẹ wọn need láti gun Rolls Royce ṣẹ́rí a ní láti kọ́lẹ̀ ti wá ó tó gẹ́ ṣẹ́rí bọ́ọ̀sì rèé o public transport mo ò lo ẹ̀kọ́ lélẹ́yìí o ṣẹ́rí wọn everything ló ń ṣiṣẹ́ ẹ wá ní ká má gbalẹ̀ orílẹ̀-èdè Yorùbá jáde a máa gba orílẹ̀-èdè Yorùbá dẹ̀ máa build ẹ̀ ẹni tí ò bá fẹ́ òní ó kẹrù ẹ̀ tí ó sá lọ níta bá Fúlàní ṣe 60 years of madness ó ti tó gẹ́ máa jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ á tún padà wá ẹ ṣe.